Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby. Ìsátì ó ṣàánú mi ọ̀bí ọlọ́. Kọ́lọ́run ó ṣàánú mi ọ̀bí ọlá. Ìsátì ó ṣàánú mi ọ̀bí ọlọ́. Wàhálà pé wò lẹ́nìkan tó jù wá lọ. Wàhálà pé wò lẹ́nìkan tó jù Sátì Rámọ́nì. Dákun ṣàánú mi ràn bí ọlọ́run. Dákun ṣàánú mi ràn bí ọlọ́run. Dákun ṣàánú mi ràn bí ọlọ́run. Ẹ dákun ṣàánú mi ràn bí ọlọ́run. Ẹ dákun ṣàánú mi ràn bí ọlọ́run. Wọ́lá pé wò lẹ́nìkan dojú wá lọ. Wọ́lá pé wò lẹ́nìkan dojú Sátì Rámọ́nì. Dákun ṣàánú mi ràn bí ọlọ́run. Kí bá ṣe bá wọn wá ilé ayé lásán, kí bá sì wọ́n wá ayé Sátì Rámọ́nì. Kí bá ṣe bá wọn wá ilé ayé lásán, kí bá sì wọ́n wá ayé Sátì Rámọ́nì. Bóyá sì ní wáyé ní ilé ayé mi. Orílẹ̀ ayé bàbá bàbá kánú. Àti wáyé ní ilé ayé mi. Orílẹ̀ ayé bàbá bàbá kánú. Sí ọkọ̀ yẹn bàrò mọ́. Ìyáyà lọ́ọ̀gá. Ó máa ní wáyé sí ọkọ̀ yẹn bàrò mọ́. Tábàrú ta lẹ́yìn o, máa fẹ́ kúrò kúrò, ẹ̀rọ fẹ́ kúrò kúrò, ìjà tó kúrò. Scorpion ló ń jẹ́ bóyá kéè bá tẹ̀ ọ́ lágbègbè bá ní gáàrí ọ̀rọ̀ kò sẹ́ni tó lè gbẹ́sí. Aṣọ tó lè kéré mọ́ ìjà lè dá. Gbogbo bá ń bẹ lóko ń jáde fọ́ọ́gún. Adìyẹ tó bá gbé mi ò mo tó lásán bá mi. Aṣọ tó lè kéré mọ́ ìjà lè dá. Àgámẹ́gẹ́mọ́ ní sàn, lórí tọ́tọ́ yé jẹ́, lórí tọ́tọ́ yé jẹ́ o, bó bá ta sákẹ́kẹ́ o, aláyé àgbẹ̀bí kan. Ọ̀rọ̀ sọ pé mo fẹ́rẹ̀ mọ́ ìjà lóde ìjà. Ọmọ ètò ètò, ẹ̀ẹ́dì lórí ìtọ́sọ̀ yìí, ẹ̀ẹ́dì lórí ìtọ́rù sọ́rí.
ẹ ti rí òtòrò sọ́ni àmì ẹ ti rẹ́ ní ìgbóra rẹ̀ tó kọ́lé tó jílé ìrọ̀bà lẹ́nu ibi ọlọ́dún lọ́lẹ̀ ìrọ̀gbà mi ta jíbọ́lá ọ̀pọ̀ ọlọ́run ló lè bá wà lọ́wọ́ ayé tó bá yà ṣọ́ra ọ̀rẹ́ kò yà ṣọ́ra ò má dẹ́kun wá dalẹ̀ ẹni dalẹ̀ àbálẹ̀ lọ. tó bá yà ṣọ́ra ọ̀rẹ́ kò yà ṣọ́ra ò má dẹ́kun wá dalẹ̀ ẹni dalẹ̀ àbálẹ̀ lọ. òní kọ́lé bí arákòtò lámọ́jọ àmọ́jọ bá ti kú nǹkan ò ní bá lọ owó ò ní bá lọ. ìwà nìkan lẹ́rù tó máa padà ní. ọlọ́run má ṣe wà láàbọ̀rún òní tán. ọdún kankan lójú ẹlẹ́sìn ìṣẹ́kù sábà. òní kọ́lé bí arákòtò lámọ́jọ àmọ́jọ bá ti kú ilé ní bá lọ ọmọ ní bá lọ. ìwà nìkan lẹ́rù tó máa padà ní. ọlọ́run má ṣe wà láàbọ̀rún òní tán. ẹ sọ fún gbogbo fi sí bọ́ọ̀lù ìyá náà. Káàdìwà. Tó bá ìwé kó kọ́lé bíi 30. Bọ́lá ń bá ṣòwò. Bí wọ́n jẹ́ ní tó fẹ́ràn mọ́tò, ó lè ra mọ́tò ẹgbẹ̀fà. Àtàwọn ti gbé lọ́jọ́ tó bá ti kú. Ìjọba ò ní bẹ́ẹ̀ lọ níbẹ̀. Ìwà àti ohun èyí tó ṣe fáwọn èèyàn. Contribution láàrin ìlú. Contribution láàrin ẹbí. Contribution lọ́dọ̀ ará lọ́dọ̀ rẹ̀ ará àdúgbò. Contribution jíbọ́lá lọ́dọ̀ gbogbo àwọn tó wọ̀nyí. Òun ló máa kúkú ẹ nípa sí ẹsẹ̀ lájọ sọ pé ká ṣe dáadáa nítorí mi kan torí ẹjọ́ ńlá ni ìpínlẹ̀ láìpẹ́ dára ìbí ọpẹ́ rárá. Ẹni ní oṣù ní òkà bẹ́ẹ̀ náà ní ìgbà ní ọ̀rọ̀ Ẹni ní oṣù ní òkà bàbá lóye bá mi bàbá ìbàdàn. bàbá. Kọ́lá àgbẹ̀ká yìí ó pè lára yìí ó. Ebi àgbẹ̀gbẹ̀. Ayé final burial ceremony tí a ṣe. Alájílíàsù aláwọ̀. Mọ̀díwù tó dára lọ́jọ́sẹ́. Bàbá bẹ́ẹ̀ àgbẹ̀nà general. Kò sẹ́ni tí ò ní kú. Kò sẹ́ni tí ò ní ọ̀run. Gbogbo ọlọ́jẹ́ kú pèsè. Bọ́lá ti bá sí kò ní bọ́ra. Òun láti sọpẹ̀ sí ẹni ọ. Ọlọ́run jẹ́ àgbà àdárúkọ. Kápẹ́ kújẹ́kújẹ́ bá ṣe. Káàbí sọ̀rọ̀ pèsè ìbá ìjẹkú. Kíkó ìjà wá ojú wá.
àti ìlérò àti ìní gbọ́ngàn tẹlifíṣàn gbèsè yẹn. Kò fún alọ́dún tó bọ̀ alábí ẹ̀rẹ́ kàdàgbà kàdùgbò. Òkùnkùn sọ a máa sọ gbèsè yẹn kúnlẹ̀ láàdágàlà bí ogún ní dandan. Àmì ọmọ gbogbo wa dẹ́gbẹ̀ yìí wà tá a bá dàgbà tá a bá darúgbó alábí ọ̀rẹ́ ìyá mi nà ó. Àìsí Alájú Ìyáàsó Aláwọ̀ Mọ́ọ́dù òtí gbé ó dá ìrìnàjò. Àpènà jẹ́nẹ́rà òbí gbé ó dàrí ọdún bẹ̀rẹ̀ ojú ẹ̀ lọ. Adórí ara adórí òní kan ẹ̀ lọ. Òbí gbé ó dàrí bàbá dáadáa tó ṣe dáadáa làdúgbò. Àgbẹ̀nà jẹ́nẹ́rà àtúbọ̀rí ọ̀rọ̀ bàbá yìí èjì bọ́rẹ́. Gbogbo àwọn tàdúgbò náà sọ pé bàbá dáadáa ni wọ́n. Bàbá tó tọ́jú ẹ̀ ara ẹ̀ tó tọ́jú àwọn ọmọ ẹ̀ tó tún tọ́jú àwọn ọmọ ọlọ́mọ ni. Àgbẹ̀nà jẹ́nẹ́rà sọ̀rọ̀. Àṣì ilé aṣọ ọ̀rọ̀ kala ó wọ́n ti rò sọ́rọ́. Wọ́n lọ ọdún mẹ́ta ní àyàgbé gẹ́gẹ́ bá ṣe bá. Òkú olóṣooṣù mẹ́fà. Òkú ọlọ́nà àti ìṣòtán ìkúnlẹ̀ láàbàgàlà bí ó bá ṣe pọ́n bá ṣe dá ìpàdé wá. Ẹ̀yin ọmọ bàbá àdúrà lókù. Bẹ́ẹ̀ máa ṣe sàrà. Ẹ máa ṣàdúrà. Pé òkú tó ti kú. Kó máa rí sàrà ní gbogbo gbà. Kó máa rádùn àlátọ̀gbọ́ yín láàbàgàlà bí olóṣè gbogbo. Àgbára yé. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.